mo mà tún kí yín lónìí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí lórí ìkànnì yìí. àkó akitiyan tó lúkúlùkù ń ṣe kó lè dáa fún gbogbo wa. ọba mi òkè ajé àṣàṣejèrè. àkọlé ọ̀rọ̀ wa tòní lórí ìtàndòwe ni ọjọ́ orí làá mọ̀, ọjọ́ orí làá mọ̀. láyé ìgbà náà lọ́hùn, ọmọbìnrin kan wà ń lu kan, àkàrà akéǹgbé ní máa ń dín. ká má wá parọ́ ká mú tẹ̀gàn kúò, ń dín ní tòótọ́. níbi tó gbajúmọ̀ dé, ó bá ti gbé agbada ka orí iná, làwọn èèyàn ó ti tò lọ tẹ́tí máa gbọ́ pé ta mọdé tẹ̀lé o, ta ló wà níwájú mi o. bóbìnrin bá sì ti dá àkàrà léná, rọ̀tìrọ̀tì wọ́n mọ̀ sí lọ́dọ̀ rẹ̀. ṣùgbọ́n ohun ìyàlẹ́nu kan wà o. ọmọkùnrin kan bẹ nínú ìlú náà tó ní ìpèníjà àìsàn ọpọlọ. àwọn èèyàn sì mọ̀ dáadáa. ọmọkùnrin yìí ó kàn ṣàdédé wá bá obìnrin alákàrà yìí ni ó bá nawọ́ sí i. ọmọbìnrin alákàrà yìí yóò sì fi gbogbo àwọn tó tò sórí ìlàálẹ̀ ní ó bá lọ mẹ́kọ̀ọ́ méjì àtàkà méjì, yóò sì fi fún ọmọkùnrin tó nípèníjà àìsàn ọpọlọ yìí. ó bá sì ti gbà yọ yìí sẹ̀ padà ní ó bá máa lọ. àwọn èèyàn tiẹ̀ tètè rí nǹkan rò ń pa tiẹ̀, ṣùgbọ́n nígbà tó ń tásìkò kan ni wọ́n bá ń pe àkíyèsí ara wọn sí i. ìgbàgbọ́ wọn ni pé ọmọbìnrin alákàrà yìí ṣe àjò ni, pọ́dọ́gbọ́n sí i. ọmọbìnrin alákàrà yìí sì ní ọmọbìnrin kan tó ti tó relé ọkọ. àsìkò àti relé ọkọ fún sì ti tó. wọ́n ti mọ́jọ́, wọ́n ti máṣọ, wọ́n ti mú gèlè. ọjọ́ ìgbéyàwó ti sún mọ́ ó kù dẹ̀dẹ̀. lọmọbìnrin alákàrà yìí bá tún gbàgbàdà àkàrà kaná, ó tún dín bí ti í ṣe. níbi arábìnrin sì ti ń dín àkàrà, igi àràbà kan wà ń bẹ̀ tó tóbi gidi. níbi igi àràbà yìí tóbi dé, ìjì rẹ̀ á máa bo arábìnrin yìí nígbà tó òrùn ìbá máa pa. ọjọ́ ìgbéyàwó ọmọbìnrin alákàrà yìí ó ti kù ọ̀sẹ̀ kan. ṣùgbọ́n lọ́jọ́ tá à ń wí, bóbìnrin ti dáná àkàrà rẹ̀ tó, táwọn èèyàn wá ra àkàrà lọ́dọ̀ rẹ̀, ọmọkùnrin yóò máa wà. ṣùgbọ́n síbẹ̀ ó bá a tọ́jú àkàrà méjì àtẹ̀kọ́ rẹ̀ bí ti máa ń fún lójoojúmọ́. wàyí alákàrà ti tà tán, ǹjẹ́ kó palẹ̀ yókù mọ́? ló tajú pa tó rọ́mọkùnrin lọ́ọ̀kan. lọ́mọkùnrin bá ṣẹ́wọ́ sí ìyá alákàrà pé kó máa bọ̀. ìyá alákàrà bá ní, kí wá ni? mọ̀ wò, ìwọ tí mo ti ń retí látẹ̀kan, ọjẹ́ bọ́ àyínkọ wá gbàkàrà àtẹ̀kọ́ rẹ. ọmọkùnrin yóò súnmọ́ ìyá alákàrà, ńṣe ló sà ń ṣẹ́wọ́ sí pé kó wá. ìyá alákàrà bá fìdí àròlẹ̀, ọmọkàrà àtẹ̀kọ́ ọmọkùnrin yìí lọ́ba lọ rí bá. bó ti kó àkàrà àtẹ̀kọ́ fọmọkùnrin yìí tán, tó ń pẹ̀yìn dà nígi àràbà tá à ń wí sí tìdítìdí ló sì wó gbogbo ibi obìnrin tí máa ń dáná àkàrà rẹ̀ mọ́lẹ̀. bí kì í ṣe wó, táyà obìnrin ìjà pa pé ṣé bóun ìbá ṣe kúre. ọmọkùnrin ló tún kọ́kọ́ sọ̀rọ̀ pé ọjọ́ orí làá mọ̀, àìmọ̀jọ́ tẹ̀sán rẹ̀ ó dé. sọ́sà àdáná lọ́la mò ń bá wa gbàkà àtẹ̀kọ́ mi o. ó yẹ̀yìn padà, ó sì bá tiẹ̀ lọ. ẹ sì wò, gbogbo àwọn èèyàn ti tú jáde tí wọ́n ti ń pé ṣé igi àràbà yóò ti wó po obìnrin báyìí. ló bá sọ̀rọ̀ lọ́ọ̀kan pé rárá o, kò wó pa mí o. ó wá ní ìgbà tí igi ìwó, ẹ wá gbọ́n tọmọkùnrin tí mo máa ń fún lákà ń sọ ni. wọ́n ní kí ló wí? ó ní ó sọ pé ọjọ́ orí làá mọ̀, àìmọ̀jọ́ tẹ̀sán rẹ̀ ó dé. gbogbo wọn ṣe hà. bàbá àgbàlagbà kan tó wà ń bẹ̀ ló wá sọ pé ẹ má ṣe hà, bó ti rí ló wí hùn. ńgbà tó jẹ́ pé oore àtinúwá lọ́ mọ́ ń ṣe fún un, oore tó ọ ṣe fún un, ẹ̀san rẹ̀ ló dé hùn. ká ní kì í ṣe bẹ́ẹ̀ ni, ńgbà igi yóò wó hùn, ọ̀bá mọ́rẹ́ èèyàn tí ó pè ọ́ kó ń di àrò tí gàràbà ìbá ìwólù ọ mọ́lẹ̀. torí náà ọjọ́ oore làá mọ̀, ẹnìkan ìmọ̀jọ́ tẹ̀sán rẹ̀ ó dé. gbogbo ayé wa ń báyà alákà dúpẹ́. ìgbà yìí ni wọ́n tó mọ̀ pé kì í ṣe kó ṣáájò kankan. gbogbo ẹ̀yin ènìyàn wa, oore tá a bá ní káwọ́ wa láti ṣe ẹ ṣe. oore tá a bá ṣe fájá, ìfi ìpẹran wálé fúnni ni. èyí tá a bá ṣe fólóńgè ní fi ìpèkúté tí ìbàjẹ́ni lásọ dànù. èyí tá a bá wá ṣe fàdìyẹ ò pé ìfi iye pamọ́ fún ni kẹ́ni ó róhun sìn tàbí pajẹ́ǹgbò bá dàgbà ni. torí náà má fòore ṣíṣe é lẹ̀ o, bó pẹ́ títí ó ń bọ̀ wá pé ọ. ó wù wá kẹ́ ẹ jẹ́ ìrànlọ́wọ́ fún wa nípa títẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára ti Kàkàkí Ọ̀rọ̀. kẹ́ ẹ má sì gbàgbé láti subscribe sí YouTube channel wa. ẹ bá wa ṣe àpínká fọ́nrán yìí, ẹ fèrò ọkàn yín sọ́wọ́, kẹ́ ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú. Gbénga Ọlásẹ̀yìndé lórúkọ mi, ọmọ bàbá onípẹ́pẹ́yẹ. Kàkàkí Ọ̀rọ̀.